اللهم صل على الألف الأولى في حضرة الأعلى واللام الأزلي في اللام الجيلي والهاء الأوي في حضرة إلهي. اللهم صل على الباء الأبهى المنقوطة بصيغة الأصفى وعلى آله الطيبين الكرم وأصحاب المباركين الأذمى. جزا الله خيرا قومنا وجنودنا لقد محدولنا سبلا والمسالك. يا همة الشيخ أحمد تجاني يا الله تعالى أنه، ويا همة الشيخ الحاج إبراهيم النياسي، يا الله تعالى أنه، ويا همة الشيخ محمد كمال الدين الأدبي، الله تعالى أنه، ويا همة العالم الوقور الدراكة الشيخ آدم عبد الله الإلوري، الله تعالى أنه، ورضي الله تعالى عن أبي والشيخ وممدي فضيلة الشيخ الحاج عبد الله صلاح الدين البحري ابن البحري صاحب البحر رضي الله تعالى عنه. الله تعالى أنه. láàrin ìṣẹ́jú méjì àtààbọ̀ tó kù sallallahu alayhi wa sallam. ẹ jọ̀ọ́ bàbá imam ẹ jẹ́ kí n bọ́ta ẹ jẹ́ kí n bọ́ta ibi tí mo wà yẹn ò gbé mi gbogbo iṣẹ́ tí yẹn wá fẹ́ ṣe láti ìdálẹ́ ọ̀ palẹ̀ mẹ́ láti lẹ̀ ni ìjọ tẹ̀yìn bá dà kúkọ ni wọ́n máa ń rí ìjọ tí wọ́n bá yẹn ayé kíbèrè ẹ̀. Baba Al-Mukhtar náà wọn fẹ́ káyé máa kí wọn ṣálọ wọn ò kí yín tó báyìí. Èyí tí máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni pé Baba Al-Mukhtar tí yẹn bá fẹ́ wo fíìmù nínú ìgbésí ayé èyí tí ò kíráàkì ní mọ́ kalẹ̀. téèyàn bá fẹ́ wo fíìmù nú ayé èyí tí ò kíráàkì ní mọ́ kalẹ̀. Torí pé èyí tí ò kíráàkì ní ayé máa ń wò délẹ̀. Gbogbo fíìmù tí wọ́n ń play tó bá ti play dẹ́ẹ̀ mẹ́rin yóò knock ìjọ tí wọ́n gbé fíìmù sórí Netflix ẹ̀rí pé jagunjagun yẹjú gan. Bùkátà kádàrá ayé yín tóbi fíìmù ayé tí yẹn bá fẹ́ kọ fíìmù kádàrá ayé ó yẹ kí yẹn wá bí láti wá wo fíìmù ayé yín wò. Inú tó fà á tí a fi gbọ́dọ̀ wo fíìmù ayé yín wò ni wípé a gbọ́ kó rán dídín báyìí nínú àwọn tó bí yín báwo lẹ ṣe rí iṣẹ́ tó fi pé orúkọ àwọn tó bí yín jáde padà. A kí ẹni tórúkọ bàbá rẹ̀ ò tóbi tó pé orúkọ bàbá ẹ̀ wáta a dẹ̀ kí ìwọ náà níwọ̀n bọ́ ọ ti mọ tí bàbá yín tóbi lánàá tó padà tà lé yín padà. Tí a fi kí yín nẹ́tíwọ̀kì tó wà lára yín ti fẹ́ jújù àwọn tí ẹjọ́ jáde lé kí ó náà mọ̀ kí yín bí ẹni kẹ́sẹ̀ mílù wa ni ó yẹ kẹ́ni náà rò dáadáa kó tó sọ síta kì í ṣe torí owó tí Ọlọ́run ṣàánú kún un là ń kí aláàkídátà ayé yín tó tún tán hotspot fẹ́lòmíì tí ó dẹ̀ ní nẹ́tíwọ̀kì tó fẹ́lẹ̀. Ìgbésí ayé yín nídìí kéèyàn ṣọ́ dáadáa tó bá jẹ́ pé Ànábì náà ni ó fẹ́jú. Mo wá padà wá nọ́tìsì wípé ọ̀rọ̀ tí bàbá tó ṣe tíra tó ń pè ní kí ló ń porúkọ ẹ̀ tó sọ ó ní orúkọ márùn kan wà tán bá ti sọ ọmọ tó bá rìn ire kò ní wọná inú ẹ̀ ní Ahamadu inú ẹ̀ ní Muhammadu inú ẹ̀ ní Abdullah ìwọ náà lọ wá orúkọ tíra náà Isa gbogbo orúkọ Ànábì Ọlọ́run ò lè wọná tẹ́lẹ̀. Alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tó bá tún bí ọmọ nínú ilé kan tó bá bí àgbàlagbà olórúkọ ńlá kan sínú ilé tẹ́ni wọn bá tóbi tó bá bí Amadu tẹ̀lé kó wo rẹ̀ dáadáa nítorí pé àgbákò orúkọ ni nítorí pé tó bá fẹ́ mọ Ahamadu wàá lọ wọnú Suratu Jinnu wàá dẹ̀ nídàá ti wọnú Isabu alifu ó jẹ́ 1 ha ó jẹ́ 8 mim ó jẹ́ 40 dal ó jẹ́ 4 tẹ́ bá wo bẹ́yẹn á jẹ́ 53 ìyẹn ni àdàdì Ahamadu tẹ́ bá wá lọ wo Jinnu jim 3 nun 50 ìyẹn náà á máa jẹ́ 53 á jẹ́ pé lèkúlè ahamadin Jinnu gbogbo Ahmadu wọn ìṣẹ̀yìn lásán. Subhana rabbika. sallallahu alayhi wa sallam. ẹ̀yin bá Ànábì dáadáa sallallahu alayhi wa sallam. nípa ọ̀rọ̀ Jinnu tí baba Kishki Olódò ń sọ yìí ní àdúgbò kan wà ní Maka téèyàn bá lọ wọlé lọ́nà rẹ̀ bá ṣì báyìí wọ́n ń pe masjidu yẹn ní o ṣeun masjidu lè jinni ní mo ń kí ọ̀rọ̀ wọn lápá ni o wọ́n ń pe masjidu odidi street ni mọ́tò máa dún bẹ́ẹ̀ wọ́n máa ń pè ní masjidu lè jinni. Mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àfa àgbà kan lọ́jọ́ kan mo ní kí ló dé sọ́yìn kí mọ́sálásí yìí ní masjidu lè jinni ó ní níjọ́ tí súrọ́tù lè jinni fẹ́ sọ̀kalẹ̀ níbi tá Ànábì ti máa ń lọ ṣe tafsiri ti máa ń lọ ké Kùránì fáwọn àlùjànnú ní Maka ibẹ̀ ni wọ́n gbà náà wá padà fi kọ́ mọ́sálásí lónìí náà fi ń pè ní kíní masjidu lè jinni yòǹbó Ànábì dáadáa irú àwọn àkíkọ̀ yẹn ó tẹ́ wa lọ́rùn bàbá tẹ́yìn bá ní kò sí iye igi masjidu jinni lọ Maka ó bá masjidu jinni lápá abẹ́yẹn Ọlọ́run kò ṣe dáadáa fún wa bàbá wa Kishki Olódò Ọlọ́run kò ṣe dáadáa fún wa nínú ìmọ̀ràn sọ oníkírọ́ ìdùnmọ̀ máa lọ́wọ́ máìkì mẹ́ lọ́wọ́ tí rọ́ ìdùn bá ti ní àfilẹ̀ ó yẹ kó mọ̀ gbọ́dọ̀ yẹn ò dùn mọ́ tọ́ mi ìwọ kankan ti ń fọ́ọ̀sì ara ẹ̀ nìyẹn kò ní bàjẹ́ fún yín láéláé Al-Barizi ẹ pariwo Ọlọ́run Al-Barizi máa bá a sọ̀rọ̀ níbí
yẹ́sà lúnàkà ní tí ìfẹ́ kí wọ́n lọ yẹ́sà lúnàkà náà ní gbólóhùn níbi bíi àmọ́ nú ọ̀rọ̀ tó dáa tí mo gbọ́ lẹ́nu àlẹ́ Bárìsì ọjọ́ yẹn Bárìsì ṣe wáàsí lọ́wọ́ mo wà lórí láìfù wọn Bárìsì ní nẹ́tíwọ̀kì wá sí mi tí mo wà wáàsí ìjìrá ni Bárìsì ń ṣe Bárìsì ní tí wọn náà bá dúró síbi tí ò sí nẹ́tíwọ̀kì ó sì múùfù kó mbẹ́ ìtì ń jẹ́ ìjìrá nìyẹn mo wá wẹ́ pé àbáfà ń rí mi níbi tí mo dúró sí ni Ọlọ́run méjì àlẹ́ Bárìsì àwọn náà bá wa sọ